packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí ilé iṣẹ́ spring baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spring pure water náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú ilé iṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 spring baking and spring packaging. Iléeṣẹ́ ọwọ́ àtàrántí we are under the government standard company tí àwọn ìjọba Ghana sì fi wọ́n kò tẹ̀lé so we are registered so we are standard so any kind of printing job tó bá lè gbé wá between one colour and 4 colour so I guarantee ọba máa printing and you give them the best quality job. Your name orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Emmanuel ní orúkọ àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ ní ká sọ pa àárẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kaaba lẹ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí àyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa Al-Barakatu Lillahi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní. Jésù ti gbowó wá áńgẹ́lì ti gbowó dé. Tí Olúwa ní ilé àti ẹkùn rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sí inú rẹ̀. Nítorí tí ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ tí ń ṣàfẹ́rí rẹ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà ọ̀nà kájùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọnú ilé wa. Ó ní ẹ gbé orí yín sókè kí àjùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo wọnú ilé wa. Tálẹ́ ọba ògo yìí Olúwa tí ó le tí ó lágbára. Olúwa tó lágbára lé ogun òun náà lé ọba ògo. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí tẹ́ ẹ sì ti ń gbọ́ mi. Ìrì ayé mi tí mo gbà yọ. Orúkọ tèmi ni Sterling Olúbùnmi wa máa kì mí wípé Àkànkẹ́. Owó ayé mi
lọ́mọ wọn nífẹ̀ẹ́ òdáyé èmi lọ́mọ wọn níbi ojúmọ́ ti mọ́ wá. ní apá tí bàbá mi wá máa kì mí wípé ìyẹ̀rọ̀ kì í ọlọ́fà àmọ́jọ́ ọlálọ́mí ọmọ abíṣújókọ̀ ìjà kátàkìtì lóró ọ̀fà ọmọ níbi jù wọ́n ọmọ akàkà tìríkà. àìmọye sáàmù tí mo bá kí tó. ní apá tí ìyá mi wá máa kì mí ẹ mọ̀ wípé lórí ètò yìí mo máa ń sọ fún yín wípé èèyàn lè ní apá tí bàbá kó má ní tìyá. èmi wọn ni yóò ní kókó òjijì. ọ̀tá lẹ́ni máa bẹ̀yìn. wọ́n máa kì mí wípé ọmọ ló ṣe ọmọ alágbọ̀n ọmọ alámùdún mẹ́ja gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀rú rán mi ṣùgbì lórí àjà wọ́n tún lè sọ wípé ọmọ wa ọmọ ẹkùn ọ́ní adékáyé sinmi ọ́ní pẹ̀tù bí òwúrọ̀. èjì rẹ̀ mo ti ṣe péyà. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ káyá. àìmọye sáàmù tí mo bá kí tó ṣẹ́gun. ṣé dáadáa ni mo bá yín o. èmi wọn ni yóò ní kókó òjijì. orí ètò kí Larigbo inside life náà la wà yìí. lẹ́yìn tó sórí wa kò kí jẹ́. mo kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa alájà káyá. yóò ní kókó ọwọ́ kú. èmi wọn ni. mo kí alájì Taofik Ṣáfì tí àjọjọ wà nínú ilé agodo. ọ̀tá lẹ́yìn máa bẹ̀yìn tó sórí wa kò kí jẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ tí àti ẹ̀wọ̀n wà lórí ẹ̀yọ ayélujára ti Facebook àti TikTok ẹ káàbọ̀ o. bó o lò pé ọ̀sẹ̀ ṣe ń gbádùn ṣe ń wà alright. ọba wí máa yẹ kí ló dé. tẹ́bí wò mí ní onílé ayọ̀. tí ayọ̀ mi bá sọ̀rọ̀. ọba wa wọ̀nyí. Yorùbá máa wí pé ìpolówó ọjà báyìí ni àgúnmọ̀ òwò. tẹ́bí wò mí ní onílé ayọ̀. ẹ máa bá wa dòwò pọ̀ lórí iléeṣẹ́ wa. ọba wa wọ̀nyí. Yorùbá ní ọ̀tàtà ló ń tà kẹ́yọ̀ gbogbo tó tà. ọba wí máa yẹ. bẹ́ẹ̀ bá ti gbé ìpolówó wá sí iléeṣẹ́ káyá. ọjà yín ó mọ ta warawara ní. ajé ó sì mọ bùgbàjẹ́. tí ayọ̀ mi bá. ẹ bá a sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára wa. 05019327336 tàbí 026087860. èyí tí ẹ bá sí ní orílẹ̀-èdè Ghana ẹ má gbàgbé láti fi +233 sí. kí Larigbo inside life ló ń jáde sí yín láti iléeṣẹ́ Kaya rédíò tó kalẹ̀ sí Alájò ní ìlú Accra ní orílẹ̀-èdè Ghana. èmi ọmọ yín àkọ́kẹ́ náà ni màá máa gbà sí fún yín kí Larigbo inside life lónìí. ti gbowó wá abẹ́lé ti gbowó bẹ́ẹ̀. Jésù ti gbowó rẹ̀ abẹ́lé ti gbowó wá. Jésù ti gbowó rẹ̀ abẹ́lé ti gbowó wá. Bàbá mi ti gbowó. ọ̀rọ̀ kan ló jọ mí lójú tí mo ní pé kí Larigbo ẹ jẹ́ ń sọ fún wa. Àjàgbá bàbá mi gbó. Gbogbo ayé mi ti mọ̀ bàyẹ̀ jẹ́ ó bà mí dé. ọ̀rọ̀ yìí bá ọ wí ó bá èmi náà wí. ohun méjì gbòógì ni mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Bọ̀tà máa gbàgbọ́ máa bá mi gbó. Gbogbo ayé mi. àkọ́kọ́ ni wípé ìjó tilẹ̀ máa ń palẹ̀ mọ́ fún ìgbà tó ò ní sí mọ́. Èṣù máa ń gbàgbọ́ máa bá mi. ìkejì tó dàbí rẹ̀ ni wípé bí a bá kú tán là ń dèrè. Àti máa gbàgbọ́ máa bá mi gbó. Gbogbo ayé mi ti mọ̀ bàyẹ̀ jẹ́ ó bà mí dé. ọ̀pọ̀lọpọ̀ ló máa tilẹ̀ ń rò wípé ẹni tó sùn sílẹ̀ ní kúkàn. Bọ̀dà máa gbàgbọ́. kí n tó já lu agbami ètò yìí Tí mo bàyẹ̀ jẹ́ ó bà mí dé. mo fẹ́ kí gbogbo àwọn ọlọ́jọ́ ìbí nínú oṣù kẹsàn-án àbóṣù kẹjọ ni Ó bà mí délé o. ṣóṣù kẹjọ ni August àbí kẹsàn-án oṣù kẹjọ èmi ọmọ 1 2 3 o ẹ mọ̀ pé ìrìn iléèwé Délé. á kí gbogbo àwọn tí wọ́n bí nínú oṣù August yìí Ó bà mí délé. Bàbá
àṣeyí ṣàmọ́dún láṣẹ Olódùmarè. Ọba yẹn kí ó bá mi délé. Ìrì ayé mi tí mo gbà yẹn. Ọba mi délé. Ọba ayé mi tí mo gbà yẹn. Ọba mi délé. Ìrì ayé mi tí mo gbà yẹn. Ọba mi délé. Oko ayé mi tí mo gbà yẹn. Ọba mi wọ́tá mi ló bá lọ. Mo ní ìjẹ́ o tilẹ̀ máa ń palẹ̀mọ́ wípé ìgbà kan ó sùn ò sì ní jí mọ́. Èjì rẹ̀ mo ti ṣe péyà. Ìlú ọ̀tá mi ló máa lọ. Àkúkú mọ ọ̀rọ̀ eléyìí tá a sọ gbẹ̀yìn. Àìmọye sáàmù tí mo bá kí tó ṣẹ́gun. A ò mọdé tá a jà gbẹ̀yìn. Àwọn ọkùnrin èmi wọn ni mi ò ní kúkú òjijì. Láṣẹ Olódùmarè àní bá wọn kúkú àwọ́kú o. Àní bá wọn kúkú òjijì o. Sórí wa mú kí jẹ́. Àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Ikú ọ̀tá mi ló bá lọ. Òde tí ènìyàn máa ń já tí kì í padà sílé àní bá wọn rírú ẹ̀ láṣẹ Olódùmarè. Àìmọye sáàmù tí mo bá kí tó ṣẹ́gun. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà. Àwọn ọkùnrin èmi wọn ni mi ò ní kú. Mo fẹ́ kó dá yín lójú wípé ikú kì í ṣòpin ayé o, ara ayé tá a wá yìí náà ni. Ìyẹn ló fi já wípé a ní láti máa ṣe dáadáa pẹ̀lú gbogbo àwọn ènìyàn tí a bá ti bá pàdé nínú ayé. Oníkúkú òjijì. Ọ̀tá lẹ́yìn bàtẹ́ yìí. Sórí wa mú kí jẹ́. Ṣùgbọ́n ohun tó ṣe mí ní kàyéfì ni wípé bí a bá ti kú tán la ṣẹ̀ṣẹ̀ ń dèrè. Bá ti ṣe onílé lónìí. Ọ̀rọ̀ náà gbégbá. Àtúndé ayé mi. Èsì ayé mi. Àdínà ayé mi. Ìfọ̀mù èsì lọ. Ọba wí máa yẹun. Gbogbo ohun dáradára tí a máa ń sọ nípa ènìyàn nígbà tó bá kú kí ní dé tó yẹ wípé lójú ayé wọn a kì í sọ. Ọba àwa wọ̀nyí. Ọba wí máa yẹun. Ẹ̀rù wò mí nírò. Bí ẹlòmíràn bá ń ṣe ọjọ́ ìbí àtilẹ̀mọ̀ pé ó ṣe pàtàkì fún wa láti kí ẹni náà wípé ó kú ọjọ́ ìbí. Ọba wí máa yẹun. Àgàgà tí a bá wà nípò tí a rò wípé a ju onítọ̀hún yẹn lọ. Àwọn kan wà nínú ayé tí wọ́n lérò wípé àwọn nítorí ipò tàbí owó àwọn nìkan ni wọ́n deserve to be celebrated. Mo lè pe bàbá lámọye ìgbà o. Mo lè pe bàbá ní sójú ọ̀tá mi. Sàtáni ẹ̀mẹ̀ sálọ. Ẹ̀ẹ́dì ẹ̀ṣàlá. Mo máa ń sọ fún àwọn ènìyàn wípé olówó ò kì í gbẹ́ sàárè o. Mo lè pe bàbá lámọye. Gbogbo àwọn ènìyàn tí òròpó jọrọ rẹ lójú tí ò kí ń bá sọ̀rọ̀ ládùúgbò yẹn àwọn ní máa ń gbẹ́ sàárè. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lẹ́nu. Gbowó wá. Áńgẹ́lì ti gbowó dé. Bí ènìyàn bá ṣe ohun tó dára fún ọ mọ́ dúró dìgbà tó bá kú kó tó mọ̀ yín. Áńgẹ́lì ti gbowó wá. Ìgbà tí ènìyàn bá kú tán lẹ́lòmíràn ó lọ máa wá fọ́tò tí wọ́n jọjọ yà láti fi kọ RIP ìwà burúkú ni. Bàbá mi ti kó rédé. Áńgẹ́lì ti gbowó wá. Bó o bá ní fọ́tò mi lọ́wọ́ máa post mi sí status rẹ̀ mọ́ jẹ́ ń kú tán kó o tó wá máa post ẹ̀ kò dáa rárá. Yémi tí mo bá yẹ jẹ́ ó bá mi délé. Àjàgbá bàbá mi tó. Ọba yémi tí. Béèyàn bá jẹ́ èèyàn tó dára fún ọ máa fi ìgbà kan náà sọ wípé ẹni yìí dára. Mọ́jọ́ ó kú tán nítorí òkú ò lè rẹ́yìn. Ọba yémi tí mo bá yẹ jẹ́. Gbogbo tribute tí a máa ń kọ yẹn òkú ò lè kà á. Ọba yémi tí mo bá. Gbogbo epistle tẹ́ máa ń kọ sórí Facebook fẹ́ni tó ti kú yẹn kò lè rí kà. Ọba yémi tí mo bá yẹ jẹ́ ó bá mi. Béèyàn bá ṣe dáadáa fún ọ bó o bá sọ yóò wà motivated orí rẹ̀ ó sì wú ara rẹ̀ ó yá gágá. Àti bá dàgbà o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ojú ayé ti ṣe wá léṣe. Ọba yẹ jẹ́ ó bá mi délé. Béèyàn bá ti kú tán lẹ́sẹ̀ mọ́ pọ́nlé. Ọba yémi tí mo bá yẹ jẹ́ ó bá mi délé. Lẹ́wàá mọ́ sunkún tẹ́ mọ́ sáká. Bàbá mi tó. Ọba yémi tí mo. Lẹ́wàá yáwó láti lọ síbi ìsìnkú rẹ̀. Bàbá mi tó. Ọba yémi tí mo. Bó bá níṣòro ẹ̀ ní dáhùn. Ẹ ó bá mi délé o.
ẹlòmíì lè yáwó èlé láti ṣòkú èèyàn. owó tí ó mọ̀ san interest lé ó lè yá. ẹlòmíì lè jẹ gbèsè láti ra pósí tán fi sí ènìyàn. ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ bá wọ́wọ́ owó iléèwé ọmọ rẹ̀ kò lè ràn lọ́wọ́. bébí bá ń pa ẹni yẹn gan yóò kọ etí ọ̀gbun sí ni. bí a bá wá kú tán làá dèrè. inú ayé náà láti rí gbogbo ẹ̀. ọ̀tá lẹ́ni máa bẹ̀yìn lọ sórí wà fún jíjẹ́. ọ̀tá lẹ́ni máa bẹ̀yìn lọ sórí wà fún jíjẹ́. àjọ mo ti ṣe péyà. ikú ọ̀tá mi ló bá lọ. ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ di ènìyàn sínú. èjì rẹ̀ mo ti ṣe péyà. ikú ọ̀tá mi. a nítorí lágbájá ṣeun báyìí fún mi. àìmọye sọ́ọ̀mù tí mo bá kí tó ṣe. bónítọ̀ bá wá kú lójijì kí ló ń ṣe. èmi wọn ni mi ò ní kúkú òjijì. ọ̀tá lẹ́ni. ó tún mọ bókù jà kọ́. tó sì fa I see you. ọmọlólú aṣọ God bless you. èmi wọn ni mi ò ní kúkú òjijì. ọ̀tá lẹ́ni bá tẹ̀yìn lọ sórí wọn kú jíjẹ́. kò sí ohun tí òkú mọ̀ nítorí òkú ò rẹ́yìn. bókù bá ti kú tán ẹ̀ bá àpá màálù ogún ẹnu yín lẹ kó jọ. bàbá wa kú tán làá mọ̀ dèrè ó mọ̀ pé she was. ọba wíwá yẹun. she was a good person. òmìnira nílé ayọ̀. he was very amazing. ẹni tó ń lo wọ́ọ̀sì fún yẹn mélòó lójú ayé rẹ̀ ló ti yìn ín. ọba wíwá yẹun. ẹrú òmìnira nílé ayọ̀. tí ẹyọ mi bá sọnù. ọba ọ̀run wá wá wọrí. ìgbà láyé àsìkò láyé. ọba wíwá yẹun. mo fẹ́ pé wá wípé kì í ṣe gbogbo ènìyàn ló nílò owó wa. ẹlòmíràn àkókò wa ló nílò. ọba ọ̀run wá wá wọrí. ẹlòmíràn nílò motivation wa, words of encouragement. ó lè pé bàbá ní sójú ọ̀tá mi sátánì ẹ̀jẹ̀ sálọ ẹ̀ẹ́dì ẹ̀sán láàbọ̀ mi. ohun tó tún ṣe mí ní kàyéfì ni wípé a kì í ranra wa lọ́wọ́ nígbà ayé ara wa. mo lè pé bàbá lámọye ìgbà o. mo lè pé. wọ́n ní àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní. ẹ̀ẹ́dì ẹ̀sán láàbọ̀ mi. ẹ jẹ́ ká máa rántí wípé ayé yìí ikú náà ló pin ohun gbogbo. Jésù ti gbowó wá áńgẹ́lì ti gbó. kò sóhun tá a mú wá kò sì sóhun tá a mú lọ sọ́run. nítorí náà bó o bá wà nípò láti ràn yàn lọ́wọ́ mọ̀ jẹ́ kẹ́ni náà òkú tán kó o tó máa dáwó opó sí. Jésù ti kórè. láti àsìkò kan dé àsìkò kan máa ronú nípa àwọn tẹ́ ẹ ti ọjọ́ tẹ́ ẹ wà papọ̀ ǹjẹ́ lágbájá tí ẹ wà lálàáfíà bí? bí a bá ń ṣe eléyìí fún ara wa nígbà mìíràn a máa ń keep ara wa alive. tí mo gbà yẹ jẹ́ ó bá mi délé. ẹlòmíì láti January to December kò sẹ́ni tó sọ fún pé I love you. These are powerful words that goes a long way. bọ̀tà máa dàgbà ó máa bá mi jọ. Aṣíwájú Fẹ́mi Akeem, hey, you are watching from Kenya. God bless you, my brother. ṣàlàáfíà ni o, ẹ kú ọjọ́ mẹ́ta o, actor tó dájú á ti miss yín, kí ló ń ṣẹlẹ̀? bọ́bá yẹn mi tí mo gbà yẹ jẹ́ ó bá mi délé. ṣé ẹ mọ̀ wípé gbogbo ìwà tí a bá ti wù lónìí yóò di ìtàn bó bá dọ̀la? àti máa dàgbà ó máa bá mi jọ. bọ́bá yẹn mi tí mo gbà yẹ jẹ́. Ọpẹ́ Olúwayé Sílẹ̀, I see you, my sister. God bless you. Mo máa ń sọ fún àwọn ènìyàn wípé death is not the end of life but a part of it. bọ́bá yẹn mi tí mo gbà yẹ jẹ́ ó bá. ṣé ẹ mọ̀ wípé nígbà tí a bá ń lọ sí ilé ìwé àkókò wà tí a máa ń laago pé ilé ìwé yá. àkókò tún wà tí a máa ń laago amírelé o bàbá. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ikú, ẹ má jẹ́ kí èèyàn kú tán kó tó dèrè láyìíká yín. àní jẹ́ ó bá mi délé. jẹ́ ó bá
a kò mọ ìgbà àti àkókò. Gbogbo ayé mi tí mo gbà yẹn jẹ́ ọba. Ọ̀pọ̀lọpọ̀ á tilẹ̀ máa jọ́ọ̀jì òkú pàápàá. Ìwọ tó sọ wípé ẹnìkan ṣe báyìí ni kú fi pa. Ìgbé ayé kan tí lágbájá gbé òun ni ò fi tọ́jọ́. Ìjọ mọ̀gbà títí ẹ̀ náà ó dé. Mo sọ wípé lẹ́ẹ̀kan wípé kì í ṣe ẹni tó sùn sílẹ̀ ní kúkàn. Láṣẹ Olódùmarè àjálù ibi ò ní jálù wá. Ọba lẹ́ni máa bẹ̀yìn lọ́sọ̀rì wá fún mi. Ẹlòmíà tún máa fi òkú ẹlòmíràn ṣe ẹlẹ́yà. Lọ́sọ̀rì wá fún mi jẹ́. Ẹlòmíràn á máa dá òkú tó ti kú lẹ́jọ́. Ẹlòmíràn á tilẹ̀ máa rò wípé bóyá ẹni tó kú ò gbàdúrà tó ní. Ìjìnlẹ̀ mọ́ kì í ṣe prayer. Ìlú ọ̀tá mi ló máa lọ. Ọ̀rọ̀ ikú ò rí bẹ́ẹ̀. Ẹ̀mọye sáàmù tí mo kà kí n tó ṣẹ́gun. Èmi wọn ni. Mi ò ní kú. Kò sí ẹni tó jáde tí kò wọlé tí kò gbàdúrà náà. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ gbàdúrà jù wá lọ. Lọ́sọ̀rì wá fún mi jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ rò wípé nípa ìmọ́fẹ́fẹ́ wọn. Èmi wọn ni. Mi ò ní kú. Nítorí pé bí àwọn ṣe ń lọ sí ilé ìjọsìn ni àwọn ṣìṣe wà láyé. Ọba lẹ́yìn bá bẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti kú. Ọ̀rọ̀ ikú ò kan wípé o màdúrà gbà tàbí ò ń gbààwẹ̀. Kò kan wípé iṣẹ́ ìsìn rẹ nínú ilé ìjọsìn. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká kú tán ká tó dèrè. Ọba wí máa yẹun. Bó o bá dára sí mi nígbà ayé rẹ ló yẹ kí n máa yìn ọ́. Kì í ṣe nígbà tó o bá kú tán ní ìwà mọ́ ọkọ̀ ẹ̀písù irọ́. Bí n bá jẹ́ èèyàn gidi sí ọ, bí nígbà tí mo wà láyé tí mo lè kà á tínú mi ó dùn tára mi ó yá gágá ló yẹ kó o máa yìn mí. Nítorí bí mo bá jẹ́ Ọlọ́run nípè ìn lè rí gbogbo ohun tó o kọ. Tàbí gbogbo ohun tó o bá sọ mi ò lè gbọ́. Death is not the end of life, it is a part of it. Gbogbo gbèsè tí gbogbo wa jẹ ni a ó sì san. Désọ́lá ọ̀rẹ́ mi ṣàlàáfíà ní akúwò pé ọ̀sẹ̀ o. Mo lè pe bàbá lámọye ìgbà o. Mo lè pe bàbá ní sójú ọ̀tá mi. Sàtáni ẹ̀jẹ̀ sálọ. Akẹ́lì ẹ̀sán láàbò yọ. Ọ̀run ó di gbogbo wa mú wa ní jábọ́. Ẹ jẹ́ ká yẹ ìwà wa wò nípa bí ènìyàn bá kú kí ènìyàn tó kú yìí pé tá a péjọ sin òkú ẹ jẹ́ ká péjọ sin aláìsàn bẹ́ẹ̀. Bí n bá sì sọ wípé aláìsàn ìyẹn ò túmọ̀ sí wípé ẹni tó wà ní ilé ìwòsàn. Jésù ti gbowó wá, Áńgẹ́lì ti gbọ́. God bless you, Aṣíwájú Fẹ́mi, my darling brother. Wọ́n ní ẹ máa bá ń ṣí ààrẹ jẹ́ kéèyàn kí ara lé gbọ́ kó wí fara oko. Bí a bá kú tán là ń dèrè kò dáa bẹ́ẹ̀. Jésù ti gbòòrè, Áńgẹ́lì ti gbowó wá. Life is for the living. Bàbá mi. Let's appreciate ourselves when we are still breathing. Àjàgbá, bàbá. Gbogbo àwọn ìwọ́s kò dáa tó. Bàbá mi délé. Àjàgbá. Eye service ló pọ̀ ju ojú ayé ni. Bébí bá ń pààyàn láyìíká rẹ̀ fún lóúnjẹ mọ́jọ́ ó kú tán kó tó máa sọ pé he was. Bọ̀dá máa ń. She was. Fashinu Adebayo Samuel, God bless you. Ṣé ẹ mọ̀ wípé ayé máa ń yí náà ni? Mo máa ń sọ fún ènìyàn wípé bí ènìyàn ò bá tiẹ̀ gbàgbọ́ nínú ẹ̀sìn tó ń sìn. Pressy military I greet you. Bẹ́ẹ̀ ò bá tilẹ̀ gbàgbọ́ nínú ẹ̀sìn tó ń sìn. If somebody does not believe in your religion, it is not enough reason for you to condemn or judge the person. Ẹlòmíràn máa yẹra fún ènìyàn kan nítorí ẹ̀sìn.
gbé. Ìyẹn ò túmọ̀ sí wípé kí a darapọ̀ mọ́ àwọn tí ìgbé ayé wọn ò bá ti wá mu. Ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni wípé ìyẹn ò tó torí tí ẹni yẹn ó fi mọ̀ la nǹkan kọjá tó wà ní nígbà tí o ti believe nínú religion mi kó mọ̀ ṣe ti ẹni yẹn. Because whatever we do, we are doing it for God and we are doing it for nemesis and karma. And for posterity's sake, it is always good to do the good. Okay, my message is that let's support the living the way we praise the dead. This is because the dead does not hear or can see anything. Person wey don't die, don't go. Bó bá ní ohun kan sí ẹnìkan tínú ẹ ò bá dùn sí ẹnìkan pé onítọ̀hún kó o sọ fún, má gbé èèyàn sọ́kàn nítorí ikú lè pa ọ́, ikú lè pa onítọ̀hún nígbàkúùgbà. If you have anything against anyone, call the person and tell the person. Because if you keep holding grudges, what if you die? Or the person dies? This is Larigbo Inside Life from Kaya Radio TV Accra, Ghana. Nílé ayé tí mo wáyé, èmi ò ní bá wọn ṣe burúkú sí ẹnikẹ́ni. Ṣùgbọ́n wọ́n ní a kì í mọ̀ rìn kí orí má mì. Inú ènìyàn lè mọ́ dùn sí mi kí n mọ́ mọ̀. Nítorí ìdí èyí bí n bá ṣe ọ́ pè mí. Ṣẹ̀mí bí ọ́ lóògùn ọ̀rẹ́. Ṣẹ̀mí bí ọ́ gan lóògùn ọ̀tá. Ọ̀ṣọ́bọ́sẹ̀dé ìyá àṣà àti àìkáàbọ̀. Ó ní pé bàbá ní sójú ọ̀tá mi, Sátánì ẹ̀jẹ̀ sálọ, ẹ̀ẹ́dì ẹ̀ṣà láàbò yó. Jésù ẹ̀ṣà láàbò yó. Mo lè gbé bá. Ìdí tí mi fi lè gbéyàn sọ́kàn ni wípé Bàbá ní sójú ọ̀tá mi, Sátánì ẹ̀jẹ̀. Ikú lè dé nígbàkúùgbà. Kí a tiẹ̀ mú torí pé èèyàn lè mọ́ ní àlàáfíà kúrò. Bí kú bá dé kò sí àkókò láti dáríjì ẹnikẹ́ni. When death comes, there is no room for repentance or forgiveness. That's why it's always good to express your mind once you are still breathing. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tí ń wò wá tẹ́ sì ń gbọ́ wá látàárọ̀. Ọmọ kàkà tìrìkà ti fẹ́ mọ́ relé náà nù. Kí n tó lọ yín wá ṣàdúrà fún yín. Ikú òjijì ò ní yálé yín láṣẹ Olódùmarè. Ojú tẹ́ fi ń wò mí ò wá ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi ò sì ní di. Bó ṣe wá wù kẹ́ pẹ́ tó láyé ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Òde tí ènìyàn máa ń já tán ní gèlè rẹ̀ rí bàtà rẹ̀ rí ẹ lọ pàdé rẹ̀ ní mọ́ṣúárì kò ní jẹ́ ìpín yín. Ẹ ní bá wọn kúkú àyọkú. Ẹ ní bá wọn yọ sọnù bí ọmọ ọwọ̀. Ẹ ní bá wọn kúkú àjọkú. Ẹ ní bá wọn kúkú ọ̀wọ̀. Bí kú bá ń pa lọ́tùn bó ń pa lósì kò ní pa yín. Ẹ ní jáde lé ikú lọ́wọ́.
àìsàn ò sì ní gbé yín dè tọmọtọmọ. tó èmi náà làkànkẹ́ ẹmọ wọn nífẹ̀ẹ́ òye ọmọ wọn nífẹ̀ẹ́ òdáyé ọmọ wọn níbi ojúmọ́ ti mọ wa èmi ní ọmọ àkàkà tìríkà lọ́sẹ̀ tó ń bọ̀ á tún máa pàdé lórí kí la rí gbọ́ inside life kó tó dìgbà náà mo kì í pé ire o. tí mo bá yẹ gbogbo ayé mi tí mo bá yẹ ìrì ayé mi tí mo bá yẹ gbogbo ayé mi tí mo bá yẹ. Alibarakatulillah. Iléeṣẹ́ lára hùn lá. Fúnṣẹ́ àjà tí ó múra o. Fúnṣẹ́ àjà tí ó múra. Tó ṣe fọkàntán tó péye. Tó ṣe fọkàntán gbára lé. Sani fẹ́rẹ̀ Mẹ́kà Mẹ́dínà. Tó sì tún fẹ́ ṣeṣẹ́ àṣepé. Àjàbí ó múra. Òmùra lè fẹ́ ṣe àbí àjẹ́. Àwọn sani kẹba lọ. Fúnṣẹ́ àṣepé tó péye. Fúnṣẹ́ àṣepé ní ìrọ̀rùn. Kò sí tàbí ṣùgbọ́n àwọn ni. Kò sí ẹ̀mẹ́jì àwọn ni.